Ajanaku akewi. Ọba ń kí ọ. Tá a bá ń sọ ń pa oníṣẹ́ Olúwa tó gidi lẹ́ni àmì òróró tó màsírí ìtúsílẹ̀ ohun ìwòsàn ìgbé ayé àwa ẹ̀dá dé góńgó. Prophet Emmanuel Ayodele là ń sọ̀rọ̀ ẹ̀ tọ́pọ̀ ènìyàn mọ̀ sí Ologunloluwa, olùdásílẹ̀ Word of Prophetic and Deliverance International Ministry. Ṣé kí n má parọ́, ọba mímọ́ ń lo oníṣẹ́ Olúwa lọ́nà tó pọ̀. Kì í fojú pani rẹ́, bẹ́ẹ̀ ni kì í kóyàn ọmọnìyàn kéré. Bí ti ń bọ̀wọ̀ fọ́mọdé ní ń bọ̀ láfàgbàlagbà, ọba mímọ́ ń gbọ́wọ́ wọn ṣe bẹbẹ fọ́mọ adẹ́rí urun. Káfàdúrà jagun bógun èṣù tí ò sì gbọdọ̀ tún gbérí mọ́. Báàrẹ̀ ni ó fojú kan oníṣẹ́ Olúwa, Olúwa rẹ̀ ò jèrè bọ̀. Àjànàkú nígbà tí mo mọ oníṣẹ́ Olúwa mo pariwo tò. Mo lólúwa o, èé ṣe tó ti jẹ́ kí n mọrú ènìyàn yìí láti gbà yí wá. Olúwa bá mi sọ̀rọ̀, mo sì gbọ́ nínú ọkàn àyà mi pohùn gbogbo yé Olúwa. Olúwa ló nígbà, àkókò ọmọ ẹ̀dá lọ́wọ́. Olúwa ló ní bó bá ti tákòkò àti sú, ṣé kí n má parọ́ òfòrò àlà. Ó kárí adásọ bí ẹni jogún bàbá olóríire. Kì í fẹ́ ká yan ni jẹ, bẹ́ẹ̀ ni kì í fẹ́ kẹ́nikẹ́ni ó fọwọ́ ọlọ́gbọ́mọlà kejì lójú. Bàbá Jeremi ṣetán àti ná gbogbo owó tó ní. Ó fẹ́ràn òdodo oníṣẹ́ Olúwa tó ta wọ́n yọnu. Touch not my anointed. Báàrẹ̀ nikẹ́ni tó torí ẹ sáré gélé yóò hanra rẹ̀ léèmọ̀. Àìṣe ká má parọ́, oníṣẹ́ Olúwa jura wọn lọ. Prophet Emmanuel Ayodele kì í pẹ̀gẹ̀ ènìyàn. Orí ìlérí Olúwa ni bàbá dúró lé lórí ó ráyé wá. Ọkọ Prophetess Mrs. Ayodele Emmanuel, tọkọtaya oníṣẹ́ Olúwa. Ológunloluwa, bẹ́ẹ̀ ni Olúwa ni orúkọ rẹ̀ ń jẹ́. Ọlọ́run ó sọgbọ́ra yín dọ̀tun bàbá Jẹ́fì, ẹ dákun ẹ sàmí ẹ̀. Ó kárí adúmọ́radán ọmọ tó jọ ọmọ lọ. Bẹ́ẹ̀ nìkan fọmọ wé ọmọ onítọ̀hún lè bínú pàtì èkó kútú ẹ̀. Aláàánú mẹ̀kúnnù lẹ́ni tí ń wá lọ síwájú ẹni gbogbo. Sẹ́ni ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà fún Yorùbá nation ò dáńtọ́. Bàbá náwó náírà bíi kọ́mọ aládé ó lè kúrò nínú ìgbèkùn. 28 of May sálọjọ́ bí ọlọ́mọ. Tó bá dọjọ́ yẹn, Àjànàkú akéwì àkì ọbí ológun ẹrú. Ológunloluwa, mo ní tó bá dọjọ́ 22 oṣù karùn-ún ọdún àwà yìí, èmi Àjànàkú àkì ọbí ọlọ́gbọ̀n kan ìwọ̀fà. Mẹ̀bí àyájọ́ ọjọ́ yẹn náà làbí ìyá alálùbáríkà tó sọ lọ́kọ̀ rẹ̀ bọ̀ wá sáyé. Ṣé ẹ wá rí i pé ẹnu kò sọ àtòdé ọ̀run sá ló ti bá wọn lógo? Mẹ̀bí ìlú Amẹ́ríkà ló wà, níbi tí ti ń fagbára Olúwa Elédùmarè kan ṣe ìwòsàn fáráyé. Báàrẹ̀ ni tó ronú ikú kan sí ọ, Olúwa rẹ̀ ò kékùnà. Dákun bá mi kíyàwó alálùbáríkà àdéta obìnrin èèyàn yìí. Ó kárí Prophetess Mrs. Ayodele. Agbọ́kọ níyì obìnrin kàkà bàjà. Ó dára bí egbin. Ọlá Olúwa ni kírìmù màmá ti ń dán. Òkú ìtọ́jú bàbá mi, ẹ̀gbọ́n mi, ènìyàn mi, Ológunloluwa. Ẹ sì kú ìtọ́jú àwọn ọmọ alálùbáríkà wọn ò ní sánkú mẹ́bí lọ́wọ́. Múṣe ni kí su ọmọ jiná fún yín jẹ ẹ̀ní fàìsàn lògbà. Prophet Emmanuel Ayodele Ologunloluwa, bó o ti ń ṣe sáá ni o máa ṣe lọ. Ẹnìkan ò ní gbin kókò kó wá bí ká òbí láyé ń bí kọ́. Mẹ̀bí kọ́ mo ó ṣe fi mú yẹn gàn láwùjọ lògo gbogbo bímọ. Sẹ́ni ó ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ níbi ká fàdúrà ṣẹ́gun èṣù kó wọlé bámúbámú. Níbi ó ti bá wọn lógo dé owó ayé ẹ má tan náà wò díẹ̀. Mẹ̀bí kínú ẹbí ó rójú, kí tọkọtaya ó fẹ́ràn ara wọn. Kóhun tí jẹ́ mọ̀lẹ́bí ó má ṣe dẹ̀rù. Ká fi wàásù Ọlọ́run pèfẹ́. Bá a rí lọ́kọláya tó fẹ́ túká, kínú ẹbí ó má ṣe nífàsẹ́yìn. Prophet Emmanuel Ayodele Ologunloluwa ń ṣe bẹbẹ nílé ayé ọmọ adarí urun. Aláṣẹ olùdásílẹ̀ Word of Prophetic and Deliverance International Ministry. Ọlọ́run ń lo bàbá fún gbogbo wa pátápátá porogodo mọ́ anointing. Ologunloluwa, Ologunloluwa, Olúwa ni ó
bẹ́ẹ̀ ni o Prophet Emmanuel Ayodele Ologunloluwa bàbá àgbàlagbà gbàǹgbà gidigba afàdúrà jagun afúnimáṣakọ afúnimá screenshot iwájú iwájú ńlọpẹ́ ìbìtì ń rí sí iwájú iwájú lẹ́ẹ̀mọ́ lọ nínú iṣẹ́ olúwa ẹ ò ní ṣiṣẹ́ jẹ́ ẹ ò sì ní túdè wọnú ìdè bẹ́ẹ̀ tí ń ṣe ni ẹ máa ṣe lọ more anointing in Jesus name. tó oyin ṣe tán oyin lọ́nú kókó igi ìran táwọn àfẹ̀m̀bòjò wọ́n ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí mo lémi àjànàkú mo fẹ́ mọ́ ọ lọ lé bàbá mi tó bí mi lọ́mọ èmi lọ́mọ òṣòro fọ́kòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjànú akéwì táyé ń wí agbọ́n olóko sani mi bàbá tí sojú alábòsí kẹsàn-án gbòà.